بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم تسليما. mo kí gbogbo wa mo sì fẹ́ rọ ẹ̀yin àfáà wípé lónìí mo fẹ́ wọnú oko yín, mo sì fẹ́ kẹ́ ṣe àforíjì fún mi torí pé èyí tí wọ́n bá wí tí ó bá dá níbẹ̀ ẹ fi yá mi ọmọ ilé kíw ni kọ́nà ọba kó yé wa. Àyà kan ni àbí súrà kan ni mo máa rántí lọ́pọ̀lọpọ̀ ìgbà tí wọ́n bá ti rántí tí máa kó jàyà bá mi nígbà tí mo gbọ́ bí Sayyidina Ali bó ṣe ròyìn súrà yẹn, Suratul Asr. Bismillahir Rahmanir Rahim. Wal asr innal insana lafi khusr illa allazina amanu wa amilus solihati wattawasaw bil haqq wattawasaw bis sabr. Àwa ti wá dé ìrọ̀lẹ́ ayé báyìí, Ọlọ́run bá kókó wa yọ. Ó ti wá di ojú pé kò ṣe wá sí ojú tì mọ́, kò sí bẹ̀rù mọ́, kò sí ìpáyà mọ́. Nígbà tí èèyàn kan ṣoṣo tí ó bá wò sùnsùnsùn tí ó kó ẹgbẹ̀rún èèyàn lẹ́ẹ̀kan náà tí ó sọ̀rọ̀ burúkú sí wọn tí ó sì wá mọ̀ wípé kò sẹ́ni tó tó mú wọn. Mo máa sọ nínú ọ̀rọ̀ mi lọ́pọ̀lọpọ̀ gbà, mo ní tí Ọlọ́run bá dá ẹ ní ọlá tó bá lè fún àwọn èèyàn ẹgbẹ̀rún kan lóúnjẹ jẹ lẹ́ẹ̀kan náà tí wọ́n yó tí wọ́n jẹ tí wọ́n gúnfẹ̀ láti fi ẹ̀mí ìmoore hàn sọ́dọ̀ Ọlọ́run bá gbé àwọn yó. Lọ sọ ara gidi gan, mọ́ pèrè ara rẹ ní nǹkan torí ìjọ tí o bá ṣe nǹkan tí inú bá bí wọn tí àwọn ẹgbẹ̀rún èèyàn tí wọ́n bá dá iná kalẹ̀ fún òun nílé jẹ́ tí èèyàn bá ní kò ní dáa fún yín kìí sí èèyàn kan ló bá wí wọn ti ń tó méjì mẹ́ta mẹ́rin márùn mẹ́fà méje mẹ́jọ mẹ́sàn-án tàbí jù bẹ́ẹ̀. Kódà kó sí pé wọn lọ máa ń kọ́ dídáa fún ìjọ ẹni tọ́lọ́run fẹ́ gbé dìde láàrin àwọn tó bá wí yẹn tí àrọ́mọdọ́mọ rẹ̀ ò lè bá wọn. Kódà kó sí pé wọn náà lọ wá bí tẹ́gbẹ́ ti ń kọ́. Kò sí ààyè ibi tí Ọlọ́run bá fi ẹnì kọ̀ọ̀kan wá sí tí a ò ní jábọ̀ rẹ̀ níwájú Ọlọ́run pa. Wa ma khalaqtul jinni wal insi illa liya'budun tó ń wí sẹ́yìn rẹ̀ bí kálọ̀rì ṣàlùwàlá káyan náfìlà àbí kálọ̀rì ṣàlùwàlá kálọ̀rì kírun. Sẹ́yìn rẹ̀ pé ní yóò fẹ́ràn jẹ́ náà nìkan. Àtọ́wá jẹ́ pé àyílà àlásàrì mọ́gírìbì ṣáì àṣùbá ilẹ̀ máa ń retí ìpè ní iṣẹ́ tẹ́yìn oṣù tó fi wà jẹ́ náà. Wọ́n yíyá zọ̀bẹ̀ láyé ibo lè fẹ́ fi ìgbìnà Khadija sí tí ń ṣe ìyá ńlá wa. Ipa tí nàná Khadija tó kó lórí kí Islam kó lè bá fẹsẹ̀ múlẹ̀ lórí gbígbọ́ títọ́kọ́ tí gbogbo dúkìá rẹ̀ pátápátá tó sì parí sórí ẹ̀sìn síbẹ̀síbẹ̀ kò sú. Ó wà lẹ́ni tí ń ṣe pẹ́pẹ́ fún tó sì ṣe sùúrù fún ọkọ débi pé Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó fi rí iṣẹ́ jẹ́. Èèyàn lásán orí ńlá ni tí ò ní ìdí gbogbo yóò kírun àkọsíṣẹ́ hajj níbẹ̀ tí gbogbo nǹkan tẹ́ máa kó jọ nìyẹn ọlọ Mẹ́kà ó ṣe ó yọ zaka. Ẹni tí owó rẹ̀ tó ẹgbẹ́ wọn bọ́ títí tí tọjọ́ ọkú ní nǹkan tí ó jẹ́ pé òun náà sì sínú lọ́jọ́ ọkú so kò rí lẹ́yìn sàárà ìwọ̀nba tó bá wà lára tí ń bá ń ṣe tí kò rí zaka yọ. Ibo lẹ́yìn àfáà lẹ́fẹ́ tù sí tọ́ba díjọ́ ìgbẹ̀yìn àkíwọn tí ò lówó dé gbogbo yọ̀ lọ zaka. Abẹ́ni tó jọ́sìn fọ́nà dáadáa tó yẹ pé òun mọ́tò mọ́ òun pé tẹ́ bá lọ sí Mẹ́kà bẹ́ẹ̀ ṣe ṣe ni tẹ́ bá ṣe báyìí ládàá ń bẹ̀ tẹ́ bá ṣe báyìí iṣẹ́ yín bàjẹ́ tẹ́ bá ṣe báyìí bẹ́ẹ̀ ṣe tún ṣe nìyí. Tọ́lọ́run sì kọ́ mọ́ wípé kó rí Mẹ́kà náà lọ. Ibo lẹ fẹ́ tù sí níwájú Ọlọ́run wa. Gbogbo wa ní ká lọ rí sọ́ra pẹ̀lú ààyè ibi tọ́lọ́run bá ní ká wà. Àfáà ni ọmọ kí ó ní kápẹ́ńtà ní gbogbo wa lọ́lọ́run bí wa lérè. A ò wá lè wà láàyè ibì kankan a ò gbà wá ríra wa ká máa ti ríra wa ìṣubú ló dé yẹn. Bẹ́ẹ̀ gbogbo ẹni tó bá ti ń sáré pé ká máa rí òun àìní rí mọ́ ìní máa gbẹ̀yìn rẹ̀. Gbogbo àwọn tẹ́tà ń pè láàfáà kọ́ ni àfáà.
bẹ́ẹ̀ gbogbo ẹni tó ń pè ní káfíńtà kọ́ ló máa gà kàn. Tẹ́ bá ní káfíńtà, tẹ́ bá pẹ̀lú mi tẹ́ bá ní káfíńtà, tẹ́ bá ní páànù lè yín jù yóò sọ fún yín pé látijọ́ tó ń ti ń ṣe káfíńtà òun ògùn páànù káfíńtà náà láti gbé. Bẹ́ẹ̀ náà ló ṣe wà lórí iṣẹ́ kọ̀ọ̀kan táwọn èèyàn bá ń ṣe. Gbogbo ẹni tẹ́ bá ti ń sáré pé ẹ mọ̀ mí kíníkan ní kíníkan ní ẹ fura sí dáadáa, ẹ rí wípé níbi ìbàjẹ́ ló gbé ti ń ṣe tàbí ló gbé ti ń jẹ, kò dáa níbi iṣẹ́ yẹn náà, ibi àbùkù ibi àbòsí ló wà. Èyí wá mú mi lọ sínú fídíò kan tí fọ́nmà kan tí mo rí tí brọ́dà wa kan Abdulsalam tí wọ́n ṣe. Nínú nǹkan tán fi àtáàkì àwọn èèyàn nínú fídíò yẹn ni wípé ṣé wọ́n fi lọ̀ wọ́n. So ó lè sọ fún mi pé ṣé wọ́n fi lọ̀ mí. Yes, ó ti fi lọ̀ mí torí pé ó ti fi fídíò rẹ̀ sórí public. I'm invited. I'm part of the public. Ó wá tó jẹ́ pé nígbà tó ń tún wá sọ ọ̀rọ̀ tó ń tún sọ ó tún jọ mọ́ ọ̀rọ̀ títì ní kódà tó bá dárúkọ mi torí ó kó gbogbo àwa tá a pìrìsẹ́ǹtì ọ̀rọ̀ níwájú Raobita, ó kó gbogbo wa kò lórúkọ wípé àwọn tí wọn ò ní làákàyè wọ́n tún wá jókòó ti àwọn tó yẹ pé làákàyè àwọn ogun tó pé tó. Gbogbo àwọn bàbá tó wà yẹn tó jókòó tí wọ́n bá tẹ̀ tó ọjọ́ orí wọn lórí ara wọn ọjọ́ légbè kápẹ́ ojú orí wọn nìkan ni wọ́n tò, ìrírí wọn nílé ayé wọn kápẹ́ ni wọ́n tò ojú légbè. Mi ò kí ń ṣe lọ́yà, but gbogbo nǹkan tó bá jọ mọ́ bí law ń tẹ́ fi yàtọ̀ sí mi lẹ́yìn lawyers ń tẹ́ fi yàtọ̀ sí mi ní aṣọ dúdú tẹ̀ máa wọ́ tẹ̀ máa fi wọ court. Tó bá jẹ́ pé wọ́n bá aláwọ̀ yẹn, tó bá jẹ́ pé freelance bá wà tẹ́lẹ̀ aláwọ̀ yẹn pé tó bá mọ bó ṣe fẹ́ defend ara mi, mo bá gbé court, mo bá gbé aṣọ dúdú wọ̀, ọ̀pọ̀lọpọ̀ nínú ẹ̀yin lọ́yà yìí ló jẹ́ pé ni màá rán lẹ́wọ̀n níwájú adájọ́. But òfin Nàìjíríà kò bá, and everywhere in the world, because you must go for it. Ẹ ti lọ cover rẹ̀, ẹ fààyè fẹ́ lómi kò kọjá yín kódà tó bá mọ ìmọ̀. My dear brother, I'm going to be 66. So making someone kekere. So anything that have to do with law, mo máa make sure pé mo try láti protect ara mi lórí rẹ̀. Like I rightly say, mo ti register business mi láti 1990. Mo ti ní enterprises mi. So láti ìgbà kékeré mo ti mọ what is called law, mo defend ara mi. Èmi pẹ̀lú àwọn AB channel, India ni wọ́n tán show film káàkiri Nàìjíríà, àwọn ni wọ́n show fíìmù jù náà nílé fíìmù jù, àwọn dájú mọ́ sinimá gangan tẹ́ ń gbòdò wọn lẹ́yìn lẹ́kọ̀ọ́ gbogbo àwọn ni wọ́n champion, àwọn ni wọ́n ní. Èmi pẹ̀lú wọn jọ fà ọ̀fẹ̀yìn wọn wọ́n nígbà tí mo náà bẹ̀rẹ̀ sí máa show fíìmù. Time mi ni mo lọ registration, wọ́n wá kó kíní projector mi, wọ́n regret pa àwọn kó projector mi. Fúnra mi ni mo dúró. As of that time, lọ́yà mẹ́ta ni mo ní tí mo register àwọn tó yẹ kí mo sanwó. Anytime I need them, I'll just send my boys to them. Àyè fóònù tí ìsìn hàn kí n ká máa ká tó wá pé ti sìn ó ti wà nílẹ̀ tó yẹ pé ohun tí mò ń sọ kí n tó bọ́ sórí ìlà lórí tí mo fẹ́ fún eléṣì yìí, mo ti sọ fáwọn lọ́yà mi, mo sì táàgì wọn. Torí gbogbo nǹkan tí a máa fi dẹ́rù bara yín tẹ́ fi ba òfin jẹ́ nìyẹn. Kí ló ní wọ́n sọ báyìí ni pé mo bá àwọn olówó pò ìgbà tí mo fi ṣòfin Alhaji Kasali Karim ń bẹ láyé ń bẹ Jos kọ́nà bá kọ́ bá mi lọ́rọ̀ ẹ̀mí wọn ẹ bèèrè lọ́wọ́ wọn. Projector tí mo rà lọ́wọ́ wọn ní gbogbo Nàìjíríà nígbà náà èèyàn mẹ́ta péré lónìí, èmi ọba Èkó àti mínísítà Abuja Ramalan Abubakar àmẹ́ta tá ní nìyẹn. Báwo ló ṣe jẹ́ pé mi ni mo ní? Alhaji Kasali Karim lọ ra mẹ́tẹ̀ẹ̀ta yẹn wá, wọ́n ṣiṣẹ́ pẹ̀lú glazing construction, iṣẹ́ dẹ̀ wà lẹ́kọ̀ọ́. So wọ́n ra ẹyọ kan fọ́ba Èkó láti fi tù wọ́n lójú ìpètò pé kán lè bá rí iṣẹ́ bí ẹgbà fún company wọn glazing. Wọ́n bẹ láyé o, ẹni tí mo wí bẹ láyé, àwọn ní chairman àwọn union.
níjọ South ọmọ Ògbómọ̀ṣọ́ ni àwọn eléyìí olówó nínú olówó ni àwọn ni Barrister kì níbi jíjí ọlọ́mọ but gbogbo ohun tí wọ́n ṣe fún Barrister nígbà náà ọ̀rọ̀ kan tẹ́ẹ́rẹ́ lọ́kàn fi síbi ojú ọlọ́mọ Kàsálí Kàrímù ní ń kọ́ ò parí nítorí nù odidi 504 tuntun iná gbé fún nígbà tó fi wá sí Jos. Ọlọ́run bá kọ́ bá wa yí ìgbà padà sí ti dáadáa fàlàjì nígbàtí aláàjì ní accident torí pé àwọn nǹkan ti bẹ̀rẹ̀ sí mọ́ lọ́lẹ̀ èmi ni mo ra projector yẹn lọ́wọ́ aláàjì Kàsálí wọ́n sì pè mí ní zo wọ́n ní ma Taofik wọ́n ní sà ìgbà náà sẹ́ni coach ní wa mo rí pé o ní vision you are a very wonderful guy mo like ẹ wákàlọ́ wà lórí ra projector yìí kọ́ máa fi show film rẹ̀ torí television àti fídíò ni mo ń lò tí mo fi ń show television àti fídíò tí mo fi ń show yẹn gan bọ̀bọ̀ kan lẹ́ ó ti jáde láyé ó lè ní jà kálẹ̀ káàkiri ni mo rí ni mo liberate mo gbọ́ pọ́n lóun mọ́ jáde ṣùgbọ́n pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ tẹ̀lé mi kálọ̀ lé mi mo lọ rí kọ́ àwọn fídíòs yẹn odidi kọ́bọ̀dù ńlá ní báyìí nítorí tó àwọn fídíòs mi sí wọ́n mọ̀ wo fíìmù gan àwọn mafia films àtàwọn criminal films wọ́n mọ̀ wo wọn gan àwọn ni mo kó fún mo wá ṣí ibi tẹ́gbẹ́ tí ń ta kíṣẹ́ẹ̀tì nínú àwọn tó jẹ́ pé àwọn ọmọ ṣẹ́ ẹni nígbà náà tí Ọlọ́run bá tún ti gbé wọn lọ́wọ́ sókè kọ́lọ́run bá kọ́ mọ́jì kan wálẹ̀ mọ́ láíláí ọmọ Ògbómọ̀ṣọ́ lọ́pọ̀ ní gbogbo àwọn tí mo kójọ tàbí ṣiṣẹ́ nígbà náà ọ̀kan nínú wọn bẹ l'Abuja ní ìsìn is a prominent person. I don't want to mention names. Kódà tó bá ga fún mi díẹ̀ báyìí wọ́n bá ti ṣe báyìí sí wọn bá ọ̀gá mi kódà láàrin ìṣẹ́jú méjì wọn bẹ́ẹ̀ bá wọ́n sẹ́ndì sí mi Ọlọ́run bí ká bàjẹ́ síbẹ̀ tí mo fi ń ṣòfin gbà náà àwọn èèyàn fẹ́ lo agbára láti odidi Kánò wọ́n lo agbára lé mi lórí at the end of the day mo sọ pass wọn rí ọmọ Nàìjíríà ni mo bá fẹ́ travel out láti lọ tipẹ́tipẹ́ mo nífẹ̀ẹ́ ìlú bàbá mo sì nífẹ̀ẹ́ Ògbómọ̀ṣọ́ gbogbo àgbà mi mo sì mọ́ gbà ní pé àtìyá àti bàbá mi kan kú sí mi lọ́wọ́ mo fi kó wá sílẹ̀ Yorùbá Jos ni mo wà. So as I'm saying, ẹni tí ń ta epo Ignatius ẹbí béèrè ó dá epo lù mí lára báyìí mo pè lẹ́jọ́ láyé ìgbà tí owó wúlò gidi gan yàtọ̀ sísìn I sue him for 20 million wàláì ó ń padà wá fi ẹsẹ̀ rẹ̀ méjèèjì kúnlẹ̀ nínú ilé ìgbà tí ń kúnlẹ̀ tí ń bẹ́ẹ̀ ní ti ń sọ ẹ̀kún nígbàtí àwọn tírélà mẹ́ta tó jóná mọ́ lọ́wọ́ chẹ́chẹ́ ìdí lóhun nígbà wọ́n gbówó tírélà wọn àti kò tó dàìbàtì story ńlá kan ni àwọn tó mọ story yóò mọ̀ sọ fún yín ọ̀rẹ́ èèyàn jẹ́ ni mo protect ẹni tó yẹrẹ jẹ lótó yóò sì mú ipò dẹ̀ dá ipò lómi lára ó dégbó sí mi lára ní do what you can do and I show him what I can do. A lọ sí court ó bẹ̀bẹ̀ gidi I withdraw the case from court torí pé òfin rẹ̀ àwọn tó sì rẹ́jẹ náà àwọn Ògbómọ̀ṣọ́ omi inú wọn ti mọ Ògbómọ̀ṣọ́ sọ yìí wọ́n sì mọ nǹkan tí mo wí àti bí mo ti mọ sọ̀rọ̀ mo mọ sọ boldly torí pé mo sọ nǹkan tí mo sọ come online come and deny me mo fẹ́ bẹ́ẹ̀ so ká lọ court ká jáde ká sọ̀rọ̀ òfin ká ṣe kí ní òbámilẹ́rù I know what I'm doing I know what it takes kan tó lè múyàn fún criminal act mo sì mọ nǹkan tó lè fi múyàn fún civil cases and I know how it goes kò gbé òdì bẹ́ẹ̀ kò dáa ká máa attack ara wa anyhow ká mọ̀ tó wípé àti wà ní iwájú òfin àbí pé a wà nínú pé ó lè mú mi ní bọ́n bá jẹ́ ṣe torí pé mo ti jẹ́ lọ́yà àwọn olè ṣe kankan lọ́lọ́pàá kankan ó lè mú mi tó má ti dé tó má ṣe pé lọ́yà ní mí ẹni tó bá fẹ́ mú lọ́yà kò dìgbà tó bá lórí fọlọ́pàá mú yín
yẹtú báyìí ni wọ́n gbà sọ kó lára lọ́yà àti certificate yẹtú báyìí ni wọ́n gbà bí wọ́n ṣe máa yọ ránkì kú lára ọlọ́pàá àti sọ́jà tó máa fẹ́ gbà kú lára wọn bẹ́ẹ̀ wọ́n ṣe gbà kú lára lọ́yà. Wallahi, it's something I know. Kò ní ìdí ọ̀nà police station, kò ní ìdí pé yẹn lọ police station, kó pé ẹjọ́ jù bẹ́ẹ̀ lọ, kó sáré lọ síbi, kó sáré lọ sọ́run. Even if it's sad, wọ́n gbà lọ́rùn rẹ̀ báyìí, gbogbo ń tọ́ka ìjọ kan sọ mọ́ kò síwájú rẹ̀. It's something I know. Kò dìgbà tí a bá introduce it fún mi. Why? Because I study it. Mo ń kà wọ́n, mo ń wò wọ́n, mo ń gbọ́, mo sì mọ lórí ewu practically in court. Tí mo rí tí lawyer wà charge and bail, lawyer wà member of agreement, lawyer wà mọ́ bá wa gbalẹ̀ mọ́. Wọ́n bẹ̀rù oríṣiríṣi criminal cases kálukú pẹ̀lú iṣẹ́ tó ń ṣe pẹ̀lú field ẹ̀. But field tí wọ́n yàn láàyò yìí tó wáyé pé báyìí ló ṣe fẹ́ máa fi bá a lọ, sincerely speaking, àtúbọ̀tán ní kí n mọ̀ wò, it doesn't go well. One, òyìn kò insult àwọn èèyàn anyhow. Two, òyìn kò dí sí ilẹ̀ láàrin àwọn ọmọ ìyá méjì kí wọ́n máa jà. Subhanallah. Ẹ̀yin wa Raobita, ọlọ́wà ìṣẹ́jọba àṣírí lẹ́sàn yìí. Ọ̀rọ̀ tí mo gbọ́ nípa Raobita níbí ló mú mi tí mo fi fẹ́ ṣe fídíò yìí. Ọ̀pọ̀lọpọ̀ ó ti go viral tí bọ́bọ́ insult àwọn Raobita àtàwọn tó wá ṣe presentation níbẹ̀. Kò sínú àdámọ̀ mi kí mo play lábáyá sọ pé táwọn ló sọ bẹ́ẹ̀. But ẹ ti kọ́ mi lọ́gbọ́n rẹ̀, mo ti ń kó wọn pamọ́ tó bá délé àkàmọ́ kò kàn jáde ní kí n tó wá sórí bí mo wo òfin tó lè dè mí. Mo sì béèrè lọ́wọ́ àwọn lọ́yà kí n tó bọ́ síbi. Lọ́yà ẹgbẹ́ yín nǹkan tí mo ń ṣe ni wọ́n ní ó wrong. Báwo lè ṣe ní máa fẹ́ fi òfin dẹ́rù bá àwọn èèyàn kan pẹ̀lú rọ́ forcefully nígbà tí Yunusa dé tó fẹ́ bẹ̀rẹ̀ sí máa misbehave. Ẹ̀yin lọ́yà iná ilẹ̀ lórí sọ fún pé máa ṣe tó wù ẹ́, àfọ̀ ẹni lọ́yà 75, àfọ̀ ẹni 80, àfọ̀ ẹni kìíní. Bẹ́ẹ̀ tí ẹ rí òun gan fúnra rẹ̀ sọ káàkiri, àwọn ọmọ rẹ̀ ń rí káàkiri, wọ́n threaten everybody nílùú nítorí pé wọ́n ní lọ́yà wọ́n ò ti kọlù mí o. Gbogbo ìtàgbé ti kọlù mí mú ń kó jọ ni. Bọ́tà wà mọ̀ bẹ́ẹ̀ láti bèèrè lágbé ti kọlù ra wa. Ẹ̀yin mi, mo fẹ́ kẹ́ dákun kẹ́ bá mi gbọ́ díẹ̀ nínú ọ̀rọ̀ tí bàbá yìí sọ. Alhamdulillah Rabbil Alamin. Ẹ dákun ẹ bá mi pé àwọn League of Imam and Alpha. Ṣé ti gbọ́ League of Imam gbogbo wọn ló ní kábọ̀ ń pè. Edo and Delta. Ẹ dákun ẹ bá mi pè wọ́n. Àti Edo àti Delta. Pàápàá jùlọ àwọn kọmitì apẹ̀tùsáwọ̀ nílé tí wọ́n láwọn ṣiṣẹ́ fún League of Imams and Alpha. Ẹ dákun ẹ bá mi pè wọ́n kán wá gbọ́ mi. Lórí ìpàdé àti ìdásí ọ̀rọ̀ líle tí ó wáyé ní Ogbomoso ní àná àbí ìjẹta, gbogbo ọjọ́ tó wù kó bọ́ sí, ó ní mo ń fi ọ̀rọ̀ ránṣẹ́ sí yín lé lórí. Akíyé o. Wọ́n dáhùn. Ẹkúṣẹ́ o. Wọ́n dáhùn. Ọlọ́run ọba yóò reward yín gẹ́gẹ́ bí àníyàn yín. Àmín àti ìwọ náà. Ọlọ́run bá fẹ́ reward yín gẹ́gẹ́ bí àníyàn yín, Ọlọ́run wá multiple ẹ̀. Àmín. Bí àníyàn yín ṣe rí gẹ́gẹ́lẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́ ṣe reward yín o. Àmín. Mo ní ìbéèrè. Náà. Fún yín number 1. Náà. Mo dẹ̀ ní opinion. Instruction. Mo ní opinion cum instructions. Opinion cum instruction. Ìbéèrè tí mo ní ni pé
l'Ógbómọ̀ṣọ́ yẹn nípa ọ̀rọ̀ imam arípẹ́ lọ dá sí. bẹ́ẹ̀ni. ṣé ìkan nínú àwọn parties yẹn àbí gbogbo àwọn parties tó wà involve sáwọn náà kọ lẹ́tà sí yín pé kẹ́ wá dá sọ̀rọ̀? ẹ gbọ́ n tó sọ ìbéèrè rẹ̀ àkọ́kọ́ nìyẹn. Ó ní òun ní ìbéèrè kún opinion and instruction. Ìbéèrè àkọ́kọ́ tó ṣe ni wípé igun kínní àti igun kejì ṣé àwọn ló pe Raobita wípé kán wá dá sọ̀rọ̀ ni àbí báwo? Ìbéèrè tí ẹ̀ nìyẹn o, wọ́n ti jẹ̀bi o, ó fẹ́ mọ̀ ni o. Now lábẹ́ ìbéèrè barista, ṣé èmi àtàrà Ògbómọ̀ṣọ́ náà pè é wọ́ pé kó wá dá sí tí ń lọ l'Ógbómọ̀ṣọ́ báyìí àbí sọmọ Ògbómọ̀ṣọ́ ni ọ́? N tó ń béèrè yìí sẹ, ṣé ìwọ náà eléwo nínú wa àìdá àwa ìlú àbí àwọn Raobita àbí Yunusa ń ló pè sọ̀rọ̀? Now jẹ́ kí n fún ẹ lésì. Raobita ó ti wà before you are born over 60 years torí mọ̀ pé definitely o dé tí wọ 60 wọ́n ti celebrate 60 wọn ni that is before you are born. Wọ́n dẹ̀ ń wá àlàáfíà láàrin gbogbo àwọn mùsùlùmí, wọ́n dẹ̀ ń wá ìtẹ̀síwájú nínú ọ̀rọ̀ ẹ̀sìn. Iná fi kójọ láti pé ká fífi ẹ̀sìn yíra wa. Ọ̀pọ̀lọpọ̀ nínú afúnlágbáyá lóyè yìí kìí ṣe pé kéwu wọn ló débẹ̀, ṣùgbọ́n torí pé wọ́n wà nínú ọlákọ́lá wọn ẹ̀ká mọ̀ lórí ṣe ọlá yẹn lò. Àwọn àfáà wá rò wípé kí la lè ṣe jẹ́ ká mú wọn mọ́ra. Ẹfún lágbájá ní kíní kàdínì, ẹfún táwọn ní kíní kàdínì, ẹfún kíní kan kíní dàkan kàdínì tó dà kó lè bá jẹ́ ìrànlọ́wọ́ fún ẹ̀sìn. Kìí ṣe gbogbo àwọn tán fún lóyè lọ́jà àfà, àmọ́ gbogbo àwọn tán fún lóyè ọ̀pọ̀lọpọ̀ gbogbo wọn lọ́jẹ́ mùsùlùmí tí ó sì nípa tí wọ́n ń kú nínú ẹ̀sìn kò tó di pé wọ́n fún wọn. So láti béèrè wípé ṣé igun kan àbí igun kejì ló fún wọn ní instruction láti pé kí wọ́n wá, mo fẹ́ kọ́ lọ rí mọ̀ pé àyà Kùránì gan náà stipulate ẹ̀ níbi tí àwọn ọmọ ìyá méjì bá ti ń jọ ń jà, most especially kan tá bá ti sọ pé nínú ẹ̀sìn a gbọ́dọ̀ rí àwọn kan nínú àwọn onímọ̀ tí wọ́n kó sáàrin méjì láti yanjú rẹ̀. But to make it very very clear and short for you, àwọn Yunusa gangan fúnra wọn, àwọn náà lọ rí fi ẹjọ́ sùn àwọn Raobita lábẹ́nú láti pilẹ̀ láti sàlẹ̀ náà tí ń paná rẹ̀ tí wọ́n rí paná torí pé ààyè ibi tó fẹ́ láǹdì sí kò pé Yunusa, kò sì pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí wọ́n lọ rí fi ọ̀rọ̀ lọ kó mọ́ bá dí sí ilẹ̀ kó mọ́ bá dógún lẹ̀. Ẹ fi kíní yìí lẹ̀, àwọn onímọ̀ náà bẹ nílùú wọn, ẹ jẹ́ kí wọ́n ṣe fúnra ara wọn bó ṣe rí nìyí. Nígbà tán wá débi conference tí wọ́n ṣe based on their own agenda tí wọ́n mú jáde, torí lórí conference yẹn àwọn committee tán organize pé kán lórí ṣe committee yẹn, àwọn media committee wọn, mo fẹ́ kọ́ lórí mọ̀ wípé Yunusa ò sí nínú wọn, ṣùgbọ́n àwọn kan lo agbára ẹni tó wà níbẹ̀ ìní mufti Ọ̀yọ́ state, àwọn kan lo agbára wọn wípé ọmọ àwọn ni Yunusa tí ń ṣe ìmáàmù Ògbómọ̀ṣọ́ in làwọn fà sílẹ̀, tó bá wù yí kẹ́ gbọ́ tó bá fún ìkẹ́ mọ́gbọ́ ní táwọn fà sílẹ̀ nù ẹyọ mufti kúrò. Wọ́n lo agbára wọn lórí àwọn kọmitì yẹn, wọ́n ní kí Yunusa kó join wọn. Nígbàtí Yunusa join wọn tán, ìjọ tí community wọn fẹ́ jáde, wọ́n kà jáde ní Arabic, wọ́n kà jáde lóyìnbó, not knowing pé wọ́n ti plan ahead
wọn ò broadcast ti òyìnbó yẹn fún gbogbo ayé, wọn ò sì broadcast ti Arabic yẹn fún gbogbo ayé kí wọ́n wò. Wọ́n wá make sure pé èyí tí Yunusa fẹ́ ṣe wọ́n wá broadcast ẹ̀, wọ́n wá gbé sórí social media. Mọ́ ń bọ̀ wá lórí ọ̀rọ̀ rẹ̀ lórí social media ọ̀nà social media láti lè campaign fún ìlú Ògbómọ̀ṣọ́ àti agbègbè rẹ̀ àti gbogbo àwọn èèyàn pé Yunusa is something to be done, is something to be reckoned with. Kódà kẹ́ẹ̀dé bá àmọ́ ìtafẹ́ ń ṣe ní Ìjẹ̀bú ìbẹ̀nú àwọn kọmitì yẹn láìmọ̀ pẹ́ nìkan ni wọ́n yọ kúrò forcefully tán fi sí ibi kó lọ. Ẹ jẹ́ ká tún gbọ́ ánsà ìbéèrè rẹ̀ nìyẹn. Ẹ dákun ẹ má bínú network ló ń ṣe pẹ̀lú gànà fún mi níbi. Naam. Mo ní opinion kún instruction. Naam. Ẹ dákun ẹ má bínú nẹ́tíwọ́ọ̀kì kìíní nẹ́tíwọ́ọ̀kì bíi ni kò fi gbogbo ara fi bẹ́ẹ̀ dá. So ẹ dákun ẹ bá mi ṣe kẹ bá mi kó download dáadáa torí gbogbo nǹkan tó wí ni mo fẹ́ sọ but fún wọn lágbé bí kíní ẹ̀ ti ṣe ń ṣe báyìí ìwọ̀nba tí mo bá lè rántí nínú àwọn questions and answer rẹ̀ tó béèrè fún màá sọ but mo promise wa wípé màá attach àwọn ọ̀rọ̀ tó sọ yìí màá attach wọn fídíò yìí tó kẹ́lí bá àwọn nǹkan tí mò ń sọ. Ó wá béèrè pé kí ló dé ta ló rán wọn níṣẹ́. Good. Nígbà tí wọ́n débẹ̀ aṣíwájú mùsùlùmí ó dàbẹ̀ ní kó wà láyé ó dẹ̀ mọ̀ pé gbogbo kíní yìí ń lọ nígbà náà. Aṣíwájú àwọn mùsùlùmí tẹ́lẹ̀ ń lásíwájú àwọn mùsùlùmí òun ló ní àwọn ti rí nǹkan tí ń lọ ní Ògbómọ̀ṣọ́ pé kíní yìí náà sì lè ba ẹ̀sìn ìsìláàmù jẹ́. But nígbà tó fẹ́ ṣe presentation rẹ̀ ó ṣe presentation rẹ̀ in such a way that is an insult lórí ọba Ògbómọ̀ṣọ́ and is an insult lórí Pastor Adébóyè tó jẹ́ pé ignite ìjà ní ẹ̀dá ní mùsùlùmí àti Christian lọ́rọ̀ tí ó kàn wọ́n kọ̀ọ̀kan Adébóyè kò kan ọba Ògbómọ̀ṣọ́ ó fi kọ́ wọn lẹ́sẹ̀ ó wá lo language kan an insultive language. You are there. O lè correct wọn kó sọ fún wọn pé ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn o sí wọ́n mọ̀ ọ̀rọ̀ táwọn ń sọ yìí wà ní court torí pé kíní tí ò play dáadáa fún mi ni ẹ padà rí. Ó ń sọ wípé bó wọn tún ṣe lè máa sọ ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tó wà ní court tẹ́yìn bá fẹ́ sọ ọ̀rọ̀ ẹ ò rántí pé ọ̀rọ̀ wà ní court. Òun wá ń sọ wípé báwo ni wọ́n ṣe lè ṣe. Ẹ má wọrí ẹ̀kà fílẹ̀ ẹ̀kà pa ẹ má wọrí ẹ má chájì fún ìyẹn lọ ẹ má bá ń chájì lọ. Ó wá sọ wípé nínú ọ̀rọ̀ rẹ̀ wípé báwo ni wọ́n ṣe lè tún máa sọ ọ̀rọ̀ nípa tí ń ṣe láàrin kábíyèsí àti ìmáàmù Ògbómọ̀ṣọ́ nígbà tó ṣe pé ọ̀rọ̀ wà ní court. Ìgbà tọ́rọ̀ tí wọ́n sọ ò favour yín mọ́lẹ̀ tó mọ̀ pé ọ̀rọ̀ wà ní court despite the fact pé ọmọ wípé gbogbo ọ̀rọ̀ tí àwọn èèyàn lọ present níwájú Raobita ọ̀rọ̀ wà ní court nígbà náà. O caution wọn as their own lawyer. O caution wọn pàápàá you as their own lawyer o caution wọn pé tẹ́ ń ṣe yìí o kò dá o torí pé ọ̀rọ̀ wà ní court. Nígbà tí àwọn Raobita tán fi ń wà àlàáfíà fún Ògbómọ̀ṣọ́ nínú community àkọ́kọ́ tí wọ́n gbé jáde nígbà tí Ọlọ́run ó ṣe ohun gangan Yunusa lọ́padà ká jáde tó ní wọ́n fún un ní instruction wípé kán fún ìmáàmù Ògbómọ̀ṣọ́ ní instruction wípé kò gbọ́dọ̀ tún lọ rèé máa ṣe wáàsí àbíbú èébú tó lè dájà alẹ́ nílùú. Lẹ́yìn ìgbà náà ló bọ́ sórí orúkọ rẹ̀ ti jẹ́ ló bọ́ sórí múmbàrí
tó ń bẹ èbú. Èmi pẹ̀lú àwọn godfathers ẹ̀ wà ní court náà. I wà ní court and he knows. In order to frustrate me, rí fídíò ṣùgbé gbọ́ lórí Mumbari that I also have a case similar to him tó attach mọ́ bí wọ́n gan lọ bá fẹ́ wá sí court fún wọn. Ẹ sá o fẹ́ o kọ o yóò wọ court torí pé kò sí nǹkan kan tó bí wàhálà ló gbọ́n sọ. Yunusa ni tracy tá a bá fẹ́ ṣe ọkàn lára kò sírú kódà àwọn ọmọ tí wọ́n gbé tí wọ́n náà tẹ́ẹ̀sẹ̀ lọ tẹ́ẹ̀sẹ̀ ń ṣẹjọ́ wọn lọ́wọ́ yìí kò sígbà tí ò ní kan òun náà. Yunusa lọ sí court ẹni fọwọ́ ara yín wa. Òun gangan wà very very tricky ló fi lóun fẹ́ fún kábíyèsí Ògbómọ̀ṣọ́ ní ìmọ̀ràn ìpé kí kábíyèsí ó sọ fún àwọn ilé ayélujára pé kí wọ́n lọ sí court. Ọmọ dáadáa ń sọ fún wọn pé tó bá jẹ́ pọ́mọ inú ilé ni ìwọ́n sọ fún wọn pé ẹ sọ fún àwọn ará inú ilé wípé kán lọ rèé pé òun lẹ́jọ́ lẹ́yìn ìgbà tó ti nà wọ́n tẹ́jọ́ wọn wà ní court. Ṣé ẹ o advice Yunusa nígbà náà ni pé ẹjọ́ rẹ wà ní court lórí àwọn tí wọ́n sọ fún ọ wípé kọ́ ọmọ lọ yanjú ọ̀rọ̀ ara yín tí wọ́n torí rẹ̀ tí wọ́n lu àwọn bàbá lórí Mumbari àlùbẹ́tẹ̀ tẹ́jọ́ yẹn wà ní court ìsìn. Ẹ o advice ẹ̀ ní pé initially kéèsì rẹ̀ wà ní court lórí àwọn utterances tí ń sọ tó fi wọ́n padà wà lọ sọ fún kábíyèsí pé kí wọ́n sọ fún wọn pé kí wọ́n lọ sí court lẹ́yìn case tó ti wà ní court. That's enough. Ó wá dé àyè ibì kan ó wá sọ̀rọ̀ dó ní tí mi ò fi lè blame ẹni pé ó sọ pé opinion rẹ ni kò dẹ̀ dẹ́ni tó lè stop pẹ̀lú opinion rẹ. Ó sọ ọ̀rọ̀ kan ó ní authority wo ni wọ́n ní láti lè gbé Supreme Council for Islamic Affairs wọ́n ti dá sí ọ̀rọ̀ yìí nítorí náà kò yẹ káwọn Raobita kan lè dá sí mọ́. Did you know that even Supreme Council of Islamic Affairs was camouflage? It was junk. It was not originally formed by Supreme Council for Islamic Affairs. Nígbà tí wọ́n fọ́ọ̀mù ẹ̀ àwọn tó wà l'Ógbómọ̀ṣọ́ tán bá fẹ́ rántí dáadáa mo sọ fún wọn mo ní bábọ̀ rẹ̀ bọ̀ pẹ̀lú ibi tí wọ́n ń lọ. Irọ́ ni wọ́n fẹ́ pa fúnra wọn. Irọ́ ni wọ́n fẹ́ pa fúnra wọn. Nígbà tí wọ́n débẹ̀ tán fẹ́ mọ́ the first thing wọ́n kọ́kọ́ máa ṣe ni pé wọ́n fún wọn níwèé lọ ṣe sùúrù. Yunusa they give him all the time of this life kó kọ́ mọ́ rojọ́. Àwọn tó ní ẹjọ́ gẹ́gẹ́ fúnra ara wọn ní kan fún wọn ní 3 minutes 5 minutes. Ibo làwọn náà padà conclude ẹ̀ sí wọ́n láwọn fún wọn lóṣù kan kán máa lọ sínú ìdílé wọn kán lọ rí parí ọ̀rọ̀ wọn láàrin oṣù kan tí wọ́n bá wá parí rẹ̀ láàrin oṣù kan tó kí wọ́n máa bọ̀. Ṣé oṣù kan yẹn kò tí ì pé dìsìn because ibi tẹ́ẹ̀tì mọ̀ wípé mú un ní authority lé orí rẹ̀ lórí sítì wọn òun ní authority lé lórí wọn. Ọlọ́run tó fẹ́ mú wọn ló ní kánírù Senator Abdulsalam Buhari nínú Supreme Council for Islamic Affairs. So wọ́n ti mọ̀ pé àwọn ò lè take decision láìpẹ́ kọ́ mú Ògbómọ̀ṣọ́ tó wà nínú council àwọn kó wà lórí ìjòkó ṣe jẹ́ ká take decision so that bá ti dé àwọn gangan ni wọ́n rán sáwọn aráàlú wípé wọ́n ti ní ká ṣe sùúrù so that bá àbá ṣe fẹ́ gbọ́ àwọn respect Alhaji Buhari nígbà tó ẹgbẹ́ náà wà ní Supreme Council for Islamic Affairs ní tó ṣẹlẹ̀ ní pé ẹ jẹ́ ká gbọ́ sí wọn lẹ́nu but to God be the glory ní pé bàbá yìí kì í ṣe alábòsí. Ó wá yànnàná wípé lágbájá sọ́ọ̀mọ̀ wípé Yunusa kì í sọmọ Ògbómọ̀ṣọ́ ni Támọ́dò sọ́ọ̀mọ̀ bọ́n ṣe gbé wá bá mi ni ìwọ sọ́ọ̀mọ̀ bá ti ṣe rìn ní lórí ọ̀rọ̀ yìí. Nígbà náà mi ò mọ̀ pé kì í sọmọ Ògbómọ̀ṣọ́ ṣùgbọ́n torí pé kí n má bàa jìyà wájú Ọlọ́run mo tún lọ sí Mẹ́kà mo tún lọ tàwáàfù mo máa ń bẹ Ọlọ́run ọba nígbà ó ṣe ń ṣe tàwáàfù mo ń bẹ Ọlọ́run ọba pé ìwọ Ọlọ́run o
tó bá jẹ́ pé ní tòótọ́ Yunusa ọmọ inú ilé ayélujára ní kí n tó padà dé Nàìjíríà gbogbo awuyewuye tó wà ní Ògbómọ̀ṣọ́ kọ́lọ́run bá kọjú kọ́ rọlẹ̀ ṣùgbọ́n tí èyí bá ti ṣe ọmọ Ògbómọ̀ṣọ́ gbogbo ọ̀nà báyìí ò kó ṣe gbóná tó kí Ọlọ́run bá kó pẹ̀tù sí kọ́ yọ Yunusa tí wọ́n bẹ náà ní Kaaba nígbà tí wọ́n fi dé ohun gbóná sí ni alhamdulillah ọ̀dà bẹ ni pé irọ́ ni arákùnrin yìí àwọn oníṣe tí ẹ èmi jáwọ́ o mi ọmọ kankan parí àtẹ̀yìn tẹ́ ẹni kìí ṣe títí yín àtẹ̀yìn tẹ́ ẹni títí ẹni ọwọ́ mi ní lókè mi ò sílẹ̀ bẹ́ẹ̀ nìkankan nù yín Ọlọ́run ọba kò darí ara àbíṣẹ́ gbogbo Buhari ńlá sí tẹ́ nìkankan nù ṣé wọ́n sọ pé ìṣẹ̀lẹ̀tọ̀ Buhari wà níbi mi ò ní gbà àbí wọ́n wà ní sáìdì àwọn màá gbà ẹlábòsí tẹ́ ń bá kalẹ̀ káàkiri lẹ́yìn ìyẹn ni wọ́n wá ṣẹ̀ṣẹ̀ wá pè wọ́n jọ ní mítìn àkọ́kọ́ nígbàtí sẹ́nẹ̀tọ̀ Buhari ti sọ bọ́rọ̀ ti ṣe rí pẹ̀lú evidences àwọn videos tó mú evidences wá tó show wípé ọmọkùnrin yìí irọ́ ló pa gbogbo ìjọ tó bá ti mọ̀ pé wọ́n bá súnmọ́ tán ṣe tán láti bóun jagun wípé kó wọn mọ́ kò lórí múmbàrí àwọn ní ó súnmọ́ ó sáré lórí dánù mọ̀ sí olóòtí dá alùsùn náà wọ́n jọ ń pín olóògbé olóòkù ní ìmọ̀ sáré ilé olóòkù ní ó sì lẹ́bọ́ ní kò lè jẹ́wọ́ fáwọn èèyàn rẹ̀ pé ó ní rọ́ ni o wọ́n ẹ̀ṣẹ̀ wá fi fídíò hàn gbogbo àwọn tó wà nínú kọmitì àbí ṣé kò sọ fún ẹni ṣé kò sọ fún ẹ àbí good ó tún wá yá ó tún ṣẹ̀ṣẹ̀ tún wá ń sọ níbẹ̀ yẹn wípé àwọn tó wà níbẹ̀ yẹn wọn ò lọ́gbọ́n tó wọn ò ní làákàyè tó àwọn tí wọn ò ní làákàyè tó wọn ń bá àwọn tí wọn ò lọ́gbọ́n sọ̀rọ̀. Is that not an insult? It's not enough to pick you for deformation of character. You call me madman. Torí mi náà lẹ́nu àwọn tó sọ̀rọ̀ níbẹ̀. It's enough. But mo fẹ́ bí ṣe. I don't want that. Ọlọ́run ọba onídàájọ́ that will never spare aláìdá èèyàn. Now, you still maintain nínú nǹkan tó sọ ibẹ̀ ni mo ti ń kó tiẹ̀ o mo lè má mọ gbogbo ẹ̀ tán o lè pè mí láni alákọ̀ọ́gbàgbé àbí mo tó gbàgbé náà àti 66 not necessary go gbé kílé máa but ẹyọ kan tí mo bá dì mú nínú ẹ̀ I know I will bring you down on it. Ó wá jẹ́ pé gbogbo àwọn tó jókòó yẹn tó jẹ́ pé àwọn àgbààgbà yẹn pátápátá ló wá rí bí sọ̀rọ̀ sí ipé wọn ò ṣe dá ipé Supreme Council for Islamic Affairs ta ló establish fún tani àwọn tani èmi pẹ̀lú rẹ̀ àti gbogbo so-called Muslims lájọ ní wọ́n lè dájọ́ lé mi lórí kí n sọ fún ẹ pé mi ò gbà tí ìdájọ́ tó bá jẹ́ pé ti Kùránì ni ó dédé lẹ́ fún mi kí n gbà tí ìdájọ́ tó bá jẹ́ pé ti hadith ni fún ìfẹ́ Ànábì Muhammad sallallahu alaihi wasallam wọ́n jẹ́ dédé lẹ́ kí n pé kí n gbà àmọ́ ìdájọ́ wo lọ fẹ́ ṣe pẹ̀lú pé wọ́n gbé mi ní fóònù a rí fóònù lọ́wọ́ ẹni tó gbé mi ní fóònù a ní kónítọ̀ wọn fún ó wá fẹ́ ṣèdájọ́ gbà tó fẹ́ ṣèdájọ́ ó ní kémi tí mo ní fóònù kí n mọ́ béèrè mọ́ torí pé ẹni tó gbé mi ní fóònù yẹn yọ́ mọ́ lójú èmi tí mo ní fóònù lọ ṣèdájọ́ ni ẹ̀wọ̀ anyway kò lè yà mí lẹ́nu. It's one of the things that most of you do in the chambers pé ẹ ti mọ̀ pé irọ́ lílé ẹ̀yin ló sì mọ̀ sọ pé ọ̀rọ̀ tó gbé wáyé irọ́ ni o èmi náà ti mọ̀ àwọn olè jẹ́ lọ òjẹ́ ká sáré bá ṣe wọ́n bá ṣe defended láti lọ ilẹ̀ fi kó bọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ilẹ̀ fi kó bọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn bloggers ìlòmíì nínú àwọn tẹ́ ń torí wọ́n fi ṣe ní wọn ò fi lè jáde mọ́ ní wọn ò fi lè rìn ní títì lórí irú yín náà láti rọ́lọ́pàá tí ń fọlọ́pàá láti rí àáfàá tí ń kó ọlọ́pàá lẹ́yìn tí ń lọ rí fi ọlọ́pàá kó àáfàá ẹgbẹ́ rẹ̀ tí wọ́n mú àwọn àáfàá tí wọ́n ń yẹ̀yẹ́ wọn ní títì. People like you
because you still mention it wípé tí Yunusa, you want to tell Yunusa to still go back to court kó lọ rí gba injunction lé àwọn Raobita lórí. Ọlọ́run ti fojú rí hàn, ọmọdé bú ìrókò ó bójú ẹ̀yìn lọ́rọ̀ yín. Ọmọdé tó búrò ó dúdú ẹ̀yìn ni. Ẹ ò tí ẹ bẹ̀rù orí yín, ẹ bẹ̀rù ẹlẹ́dàá ni. Ẹ bẹ̀rù orí tó ti dúdú, irun dúdú ni, tó ṣe wàhálà tó fi wá di funfun. Kódà kó ṣe pé níbi àárù gbígbé ni. Aláàárù ni, kìí ṣe kéwú, kìí ṣe ìmọ̀ kéwú, aláàárù ni tí kò sì fi jàǹbá èèyàn. Ẹ ò bẹ̀rù pé tẹ́ bá rẹ̀ jẹ́ Ọlọ́run mú yín. Ó wá sọ̀rọ̀ sí gbogbo àwọn ọ̀fà. That thing you are doing, you are insulting Mudiru. Torí àwọn náà head the board, àwọn náà head there. Okay, irọ́ ni àbí? We have people from all the states in the southwest, including Edo and Delta. Gbogbo àwọn eléyìí filé wọn àtọ̀nà wọn lẹ̀ láti wá wà àlàáfíà fún àwọn Mùsùlùmí. Ó wá tún ní wọ́n ṣìṣe. So in that case, no matter if he was court. Nobody say no. Tell him to go. It's not new to us. Ogbomoso. Òun ló go. Àwọn tí wọ́n ṣe ìran iléeṣẹ́ ni wọ́n go. Because they don't know anything about the law. And if they do, they wouldn't have been wasting all the time here where a lot of this what he jade. You still want more? Oh, who care? Someone won't go. Òsàmọ́dé ni tó kọ̀ ọgbọ́n kárò mọ́ mú jẹ́ bí iṣu. If not, kò síwé dákun mọ́ bẹ́ẹ̀ni Abdulsalam within the next 48 hours lọ́rí ìgbẹ́jọ́ ìlọ sí court. Kò tọ́lọ̀ ọmọ bá ní fi ẹ̀ṣẹ̀ sí papọ̀ tẹ́ ò bá ní ṣe ẹ̀sìn papọ̀. Sẹ́bà wọ́n tẹ́ ẹ̀tàn jẹ́ ẹ̀tàn wọn ẹ̀ngbé sàn jáde àwọn tẹ́ ẹ̀tàn tí wọ́n bọ́ sí tátà ń búlé àwọn èèyàn ní ìsìn wọ́n dẹ̀ tí wọ́n ní wọ́n lè rí títí ní ìsìn o. Àwọn tó wọ́n pariwo káàkiri bí ìgbà tó ẹgbẹ́ àwọn ní kọ́kọ́rọ́ àjẹ́ náà wà lọ́wọ́ wọn. Àwọn ní wọn lè rìn jáde máa yé o. They cannot move out freely like we can. You are not telling us pé ẹjọ́ wà ní court kò ẹ̀ka ni máa jókòó. Ṣé ẹjọ́ ò sí ń court bí Supreme Council for Islamic Affairs kan tó máa pè wọ́n? Nígbà tó ẹgbẹ́ ilẹ̀ set it up. Nígbà tó ẹgbẹ́ àwọn tíìmù ló set it up. Ẹjọ́ ò sí ń court gbogbo time yẹn àbẹ́jọ́ ti kó ń court. In the first place, àwọn tí wọ́n gbẹ́jọ́ yẹn lọ sọ́dọ̀ Supreme Council for Islamic Affairs tán fi pe àwọn ìdílé, tán fi pe àwọn àyímọ̀, tán fi ní kankan máa bọ̀. Kí ló mú wọn bẹ̀rù àti pé Zubair Muhammed Taofik tó kọ petition àkọ́kọ́? I wrote petition. Gbọ́dọ̀ àwọn lọ́yà mi ni wọ́n sì bẹ́tà jù ẹ lọ sọ́dọ̀ àwọn àyímọ̀. Ìfẹ́ wàhálà kọ̀tù pẹ̀lú àwọn èèyàn mi nílùú o. Ẹ bá mi draft petition, ẹ bá mi sign, ẹ bá mi ṣe gbogbo rẹ̀. Ẹ̀yin ní àyímọ̀, mo fẹ́ kẹ́ bá mi wò ó. Nǹkan fẹ́ ṣẹlẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ tó ìpínlẹ̀ affect Islam. Báyìí àìní fẹ́ ogun ìdílé láàrin ìdílé tó lè túmúlé ni mo fi kọ petition yẹn. Nígbà tí wọ́n fi lọ rí fẹjọ́ sùn Supreme Council for Islamic Affairs, kí ló dé tí wọ́n fi include mi síbẹ̀? Wípé Genesis kìíní yẹn nìyí. Why? Torí àbòsí. I was dancing. Níta bí lọ́gbẹ́ ti ń ṣe torí mo ti mọ̀ pé they are wasting their time. Wọ́n sì padà wá bá Zubair Muhammed Taofik. I was celebrating it. Àwọn tábàjọ lọ́wọ́ mọ̀. Ìwọ náà tẹ́lẹ̀ káwọn sì mọ̀ fẹ́ dàrú mo wà níta. Ìwọ tó ń sọ̀rọ̀ Supreme Council for Islamic Affairs kí ni àbájáde rẹ̀? Give us the breakdown. Àwọn tí wọ́n ń wá, tí wọ́n ń lọ, tí wọ́n ń wá, tí wọ́n ń lọ. Mo ń bọ̀ wá bá ẹ Saheed Shittu. Mo ń bọ̀ wá sọ̀rọ̀ Saheed Shittu. Ìjàkọ́, ìbéèrè ni màá béèrè lọ́wọ́ Saheed Shittu. Màá dẹ̀ béèrè lọ́wọ́ àná rẹ̀.
ń ṣe Kamaldeen Àjàlá àjọ ń gbé kò ní eré àkànnà lájọ wà, so tó bá fẹ́ mú ìwà kò ní ìdípọ́ mú ọlọ́pàá kálẹ̀ káàkiri wọ́n mọ́ ọdọ́ mímú fún iná àdírẹ́sì ilé mi, you just come and drop it there, má sì wá báyìí, because I'm sure what I'm saying. Ẹ kàn jọ máa fi fọ́tò tí Saheed Shittu náà tó wá yà ní ààfin tóun náà ti wá s'Ógbómọ̀ṣọ́. He's seeking for contract láti ààfin láti pé kọ́mọ dáná bọ ìlú, kọ́mọ sọ lórí social media kó dáríwó kó dìjà bí wílé tẹ dálẹ̀ yìí. The same thing Àjàlá conference tán lọ ní Àbújá, fọ́tò tẹ́jọ tó kó yà pẹ̀lú Yunusa ó wà ń bẹ̀ níbi títí méjì Bankole tó ti ń sọ pé how can an Igboro man become an imam in Ogbomoso? Come and explain yourself in 2 minutes. The video go viral. It's still allowed. It's still alive because we don't have money. Is that what you think? Torí pé a ò lówó lọ́wọ́ àbí? Oh, ẹ ti gbàgbé bọ́lá wọn ní ṣe ni. Àtọwọ́ yín ọ̀hún àtàgbára yín òní síbí ilẹ̀ rí wá wóyún. Òdodo ni ó lékè. Pẹ̀lú ògo Ọlọ́run ọba. We will show everybody the video, the photos. Where were you? Nígbà tí Imran Eleha tó wá, I am in the palace for something different. But what happened? Wọ́n fún Imran Eleha ní ìwé méjì. Ìwé tí Yunusa fi sign tó fi di imam l'Ógbómọ̀ṣọ́ látàfin. Ìwé tí Yunusa fi pe àfin lẹ́jọ́ wípé àfin kọ́ ló sọ ní imam. Èmi believe this yìí wípé nínú àwọn godfathers tí wọ́n pọn Yunusa dáadáa pé kọ́mọ jàbọ̀ nínú wọn ní ṣúgà wà. Did you see what he said in the palace? He is there. Níjọ́ tán tọ́ba Yunusa láàfin. Kódà a very bad omen tó ṣẹlẹ̀ ní pé níjọ́ tán mú Yunusa wọ ààfin láti fẹ́ tọ́ba rẹ̀. Gíláàsì lẹ̀kùn àbáwọlé ó fọ́. A very bad omen. Very bad omen. Àti ìgbà náà ló ti ẹ̀kọ́ ọmọ kọ́kọ́ Ògbómọ̀ṣọ́ kan ti fura. Èmi tí mo jọ́ mọ Ògbómọ̀ṣọ́ kan wọ́n ti ẹ̀mọ̀ pé bẹ́ẹ̀ ṣẹlẹ̀ torí pé I'm not there. Ẹnu ṣúgà ni mo ti gbọ́. Àwọn ẹjẹ́ godfather rẹ̀. Sẹ́ẹ̀tì àwọn tó wá jókòó, if you don't know, sẹ́ẹ̀tì àwọn tó wá jókòó, believe tèmi àti believe ọ̀pọ̀lọpọ̀ wa pé 80% wọn loyalist Yunusa yìí. But nígbà tí wọ́n dé, ojúbà wọn ti torí pé wọ́n sá fún ọ̀run wọn. Àwọn ò tí ì rí ìdájọ́ o. A rí tí preempt nígbà ètò kó ṣẹlẹ̀ nìyí. Conscience ti yín ni kò clear ló fi ń sáré kálẹ̀ káàkiri. My dear brother, ìwọ̀nba ilé tí mo sọ ó pọ̀ lójú yín o. Máa padà kọ jáde, máa lè fẹ́ kí ìwọ náà kò máa kọ jáde. Those are questions mẹ́ta ni. I'm not good in writing down. No, kẹ́lẹ́ pé mo ní mi ọmọ nǹkan kọ́ máa kọ beautifully tó pé ìwọ gan fúnra rẹ̀ tó bá rí ọ̀sọ́ pé doctor nílé àbíkọ́ sọ pé lọ́yà nílé. Máa kọ jáde. The next step máa bá ṣe torí tiẹ̀ ni máa fi ṣe again. Máa kọ́kọ́ ṣe torí tiẹ̀ kí n tó ẹ̀ṣẹ̀ tó máa ṣe ti Shittu, Saheed Shittu. Ẹ̀yin èèyàn ẹ kú ojú lọ́nà. Lẹ́yìn báyẹn nígboro Ògbómọ̀ṣọ́ àwọn àfáà tí ọ̀rọ̀ yìí sojú wọn láti bẹ̀rẹ̀ tí a ò pè wọ́n jáde pé torí pé a ò fẹ́ ká máa discuss ọ̀rọ̀ ara lórí social media ní ìsìn gbogbo wọn á bẹ̀rẹ̀ sí máa interview gbogbo wọn láàrin ọ̀sẹ̀ a ó máa mú àfáà 3-4 wá within a week kẹ́lẹ́ bá àmọ́ tí ń lọ nílùú Ògbómọ̀ṣọ́. Mo sọ di ọ̀dá tàbí ní Ògbómọ̀ṣọ́ is bleeding. Omi ojú Ògbómọ̀ṣọ́ ti dá, ó ti ń gbé ẹ̀jẹ̀ jáde. Àwọn nǹkan bẹ̀rẹ̀ sí máa sọ yánmọ̀yánmọ̀ rádaràdà ródòródó. Wípé what do I mean? Because I foresee it wípé àwọn nǹkan fẹ́ dáná sun ìlú Ògbómọ̀ṣọ́. Ṣé Yunusa sọ pé we are sitting on a gunpowder? What did you tell him? Say Yunusa, ìwọ ni mo ń bá wí, Abdulsalam. Forget it.
uniform as a lawyer thinking me ṣẹgbẹ́ now. In any way, mo kì í ṣẹgbẹ́ rẹ̀. It's the truth of the matter. Tí n bá tẹ̀ tọ́ ẹ Ọlọ́run ti ní kí n ti contribute sí life pẹ̀lú àwọn tó yẹ of your age. Ká kó owó kalẹ̀ sínú ilé kọ́ ni Ọlọ́run ṣe ọlá fún mo ti tọ́ irú rẹ̀ tí mo ti contribute sínú life wọn. That is it. Ọmọ tó ní ìyá òun ọ̀la ni. Ọmọ tó ní bàbá òun lọ́wọ́ ẹnu rẹ̀ ló kò sí yẹn. I want you to know very, very well that you know it, that this thing they are doing is wrong. Most of the cases you have in court, say the cases nothing bú àwọn àfáà ni. Àwọn tó ń bú gbogbo àwọn àfáà wa, àwọn àgbàlagbà àfáà wa pátápátá, ìwọ ló máa ń do cases wọn. Pé tí wọ́n ṣe dáa, ẹ̀wọ̀n lórí kọ́ àwọn àfáà ẹ̀wọ̀n ayé ẹ̀yẹ wọn káàkiri. We don't want to, wallahi. If you have never prognosed, do you know the most profitable venture you can invest on that doesn't call for money, that doesn't call for finance, the most profitable venture you can invest on láyé tí wàá dé jèrè láyé àtọ̀run is for you to mind your business. It's the most profitable venture. Tí kò ní ìdìbò fẹ́ lọ rí yáwó ní bank. You will gain láyé àtọ̀run. That is minding your business. Nítorí pé wọ́n fẹ́ gbé contract fún ẹ, wọ́n fẹ́ dá wàhálà rẹ̀ nílùú Ogbomoso. We know it's on ground. So we are also prepared for you. Kì í ṣe pé lórí ogun. This time around, tó bá bully wa lórí social media, àwa náà bully rẹ. Tó bá lọ sí court, á bá ẹ lọ. Àwọn ò ní pè ìwọ́n wá pè wá. Tó bá lose náà, á wá claim damages. Àwọn náà gbọ́dọ̀ ò ní pè ẹ padà bẹ̀ wá ká má bínú ẹni Ọlọ́run ni wàá ṣe sùúrù. Ìwọ ló pè wá lẹ́jọ́ gbogbo ọ̀nà àti bíbẹ́ lọ́wọ́ àti gbogbo rẹ̀ wá lose. Tó bá lose náà, á wá claim damage. Ebi tẹ́ ẹ̀wọ̀n òfin lé pé ìwọ bó ṣe lágbára tó bó ṣe lọ lágbára tó tó who are you? Who the hell are you? Even in law. Tó bá lè kó ọdún lágbára bó bá lágbára kéèsì wọn tó wà lágbára láti ìkàtọ̀ ọdún kàtàkùn. Why don't you appear for them? Why? Torí bí ẹ̀rí bí tẹ́lẹ̀ gbé sí. Why don't you appear for them? Ẹ máa bọ́ sínú social media, ẹ máa búyàn, ẹ máa ṣe everything. Ẹ kàn máa báwọn èèyàn kàn máa dákẹ́ torí bẹ́ẹ̀ tí ìdéyàn kó ti pool pẹ̀lú èmi ṣe tán láti pool pẹ̀lú yín torí I'm going to pool it with you until you finally take me to court. Not even a criminal case. I'm not going to bully you. But if you say anything contrary to our power nílẹ̀ Yorùbá, our life and I will never spare you. Ó ti kó lọ́rọ̀ Ogbomoso nísìn. Ẹni àfà tó bá ilé jáde tó bá ilé sọ̀rọ̀ burúkú sí, máa sọ̀rọ̀ burúkú sí ẹ. Any day you come out tó bá tó sọ̀rọ̀ burúkú sí Raobita, máa sọ̀rọ̀ burúkú sí ẹ. Kí ni pride yìí ń sọ òun gan-an? It's not by force to be under you Raobita, but you are there nígbà tó gbé microphone báyìí tí fi sọ̀rọ̀ nígbà tí mo wà lábẹ́kúta àwọn náà ṣe Raobita ó ṣe wá dé tó Ogbomoso tó ní ká abolish ẹ̀. Ó ṣe wá dé tí Ogbomoso tó ní ká abolish ẹ̀. Ó ṣe lọ síbi conference if he's not a member of Raobita. Wọ́n wá ń yẹ àwọn Raobita, wọ́n ń dá wọn sílẹ̀ ẹ̀. My brother, I must be honest to you. Àwọn Hausa ní kẹ́kẹ́ kúlẹ̀ lẹ́n tí ó mọ́kà chas lọ bí ìtumọ̀ rẹ̀ mi ìtumọ̀ rẹ̀ fún mi. Àwọn Hausa ní kẹ́kẹ́ kúlẹ̀ lẹ́n tí ó mọ́kà chas. Ojú ti rí o, it's not new. Sorry, àpáni yìí so ti rí àpáni yìí lórí ìjàfẹ́tọ̀ ọmọ ènìyàn ni o. Mo ti yọ àwọn èèyàn kúrò ní prison yard. I can send the picture to you. 080 37 60 60 64. Phone number mi nìyẹn. Lọ́ọ̀rẹ́ wò mí lórí Truecaller, wọ́n fọ́ ní gbogbo àdírẹ́sì mi àti tilé mi, WhatsApp mi ní nǹkan jílé mi ò ní nǹkan kan tí mo fi pamọ́. I fear no man. Ọlọ́run nìkan ni mo bẹ̀rù.
tọ́lọ́wọ́ bá ti jẹ́ kélé yóò kú lọ́wọ́ nìkan ni mo bẹ̀rù Allah ni mo bẹ̀rù. I've given you my phone number, say hi sí mi. Àwọn picture àwọn tí mo ti yọ jáde ní prison má fi hàn, because anytime I'm celebrating my birthday mo máa visit gbogbo orú bẹ́ẹ̀ ni kí n lọ rí wo àwọn tó lọ́ọ́ máa lè fún mi lágbára nínú kò sí iná ẹgbà tí màá ṣe alájẹ ẹ̀dá ẹgbà wa nǹkan báyìí. Okay, I will talk to your lawyer, let's see. Èyí tí ò ní lọ́ọ̀yà mú ń bá lọ́ọ̀yà fún un, èyí tí ò ní lọ́ọ̀yà mú ń bá lọ́ọ̀yà. Kí ló dé fẹ́ mọ́ fọ̀rọ̀ injunction ẹ̀ sì máa fi fẹ́, kí ló dé ìbọn ni ẹ fi máa fi dẹ́rù bá àwọn èèyàn. Ìwọ sọ fún mi pé ká lọ sí court, dákòtò lọ́mọ fẹ́ kó fi ọmọ ọkọ hàn ìyìn mọ́mọ́ ọdún tó ń ṣe o, and I'm not ready to know. Tí ẹ bá ti fi àyélẹ̀ fáwọn Fúlàní kan lọ́ọ́ gba ìlú ibì kan, wọ́n gbà tọ́bátọ́bá tẹ̀sìntẹ̀sìn níbẹ̀ tí wọ́n ń torí ẹ̀ tẹ́gbẹ́ bẹ́ẹ̀ náà fẹ́ máa operate tó ń fi máa wo Ògbómọ̀ṣọ́. Ẹ ò lè rí wọ̀ ó lọ lè béèrè nìbàdàn ni. Àwọn lọ́balọ́ba tó ti lọ nìbàdàn, èyí tó jẹ́ pé ọmọ Ògbómọ̀ṣọ́ ni mélòó ló ti jẹ? 9 ló ti jẹ. Jagunjagun ni wá, akíkanjú ni wá, a ò bẹ̀rù anything. Síbẹ̀síbẹ̀ a ò kí ń fẹ́ kí ẹbí kó bàjẹ́, a kì í dá wàhálà rẹ̀. Mo fẹ́ ròyìn, it's either you back out o lè máa operate underground o yóò jáde a ó fẹ́ lẹ́sìn rẹ̀. I am telling you I am very much ready to come out with a lot of things tájọ pàdé lórí social media. Mo fẹ́ kọ́ lórí wádìí mi o, lórí wá ìtàn mi dáadáa, torí kò lè rí nǹkan tó fi búlì mi. Èmi náà máa wá tiẹ̀, máa ní nǹkan tó máa rí nǹkan sọ, ó ti dogun nìyẹn. Tó bá ilé sọ̀rọ̀ kán sí àwọn àfáwà nílẹ̀ Yorùbá, tó bá ilé sọ̀rọ̀ kán, tó ìjọba sọ̀rọ̀ kán sí àwọn àfáà tó wà nílẹ̀ Haúsá, ó kọ́ lẹ́ni fi ránṣẹ́ sí wọn. Àwọn náà wọ́n sì pé lẹ́jọ́, àìdá ẹjọ́ kọ́ọ̀tù tọ̀ tèèyàn tàbí kan gbé ẹnìkan ẹjọ́ kọ́ọ̀tù tọ̀ lọ́wọ́. Àwọn tó bá fọ́ kẹ́ tí Yorùbá, tó bá ilé Ẹ̀dó Delta, under Raobita, anybody bẹ̀rẹ̀ látòrí Nùdírù tó fi dórí the smallest person nínú kò sẹ́ni tó kéré jù nínú Raobita. Èmi ò kí ń ṣe àfà, mo dẹ̀ kí ń ṣe imam, àmọ́ mo respect wọn. If you venture, kódà tí mo bá ilé gbọ́ inú àwọn cases tí mo tún nísìn, you are making me to have interest in you. Àwọn cases tẹ́ ń ṣe against àwọn àfáwà, tẹ́ ń ṣe against àfáwà, we are ready to stand for them too. Àwọn lọ́yà kan mẹ́fẹ́ kí wọ́n kàn mọ́ alájẹ́ lọ ṣe sùúrù, gbọ́bọ́ yìí ò ṣe dá, ìtọ́ ṣe yọ̀ dá. Àwa náà mọ̀ bá ṣe dí àwọn ọkùnrin tí wọ́n jáde sí yín tájọ mọ́ ta ọpọlọ fúnra wa. Èmi Super Mohammed Taofeek, èmi gan dédé ríra mi, I don't know how I am. This thing I'm telling you, I did not prepare for it in back hall. Èmi kọ́ ni mo ní fídíò, èmi kọ́ ni mo fóònù yìí o. Mo invite ẹ̀ kan pé fóònù rẹ̀ wá ní pé máa lè gbé jáde máa máa kà. Mo fẹ́ kó fẹ́nu ara rẹ̀ kó fi sọ nǹkan tó ń wí ni. Torí káwọn èèyàn mọ̀ sọ pé bẹ́ẹ̀ mọ́ attack ẹ̀. But I want to appeal to my people wípé kódà tó bá tẹ̀lé pé ọ̀rọ̀ ṣẹ́jú méjì pé dàbí 5 péré ni màá bá ṣe. Màá ṣe máa tàṣẹ pẹ̀lú fídíò rẹ̀ máa post ẹ̀ sí kẹrí. Kẹwọ́ wọ́n ṣe fẹ́ dá wàhálà lẹ̀ fún wa nílẹ̀ Yorùbá. Lórí kíni? Àwọn èèyàn wá pẹ̀tù sí nǹkan mo tí decide, mo tí sọ pé kíní kan ẹ wá flare up. Gbogbo tó ṣẹlẹ̀ níbẹ̀ ni o tí ṣetán láti make commentary lórí rẹ̀. Ìmọ̀ tí ó jẹ́ kí n sọ, mo mọ̀ fi kíní ẹlẹ́ sórí tébù ní káwọn èèyàn kan máa bọ̀ lọ, kí wọ́n máa rí ní tí mo fẹ́ sọ, mo ti láwọn àbúrò tó ń sọ, ní tí mo fẹ́ sọ, mo ti láwọn ọmọ tí wọ́n ń sọ, then kí ni mo ń lé kiri. Ṣé mo ní kẹ́ share program mi ni? Ṣé mo ní kẹ́ like mi? Ṣé mo ní kẹ́ kọ́ comment ni? Pé ibẹ̀ ni màá ti jẹun ni. Sometimes you learn to earn. And we are going to earn from it. We have learned and we are going to earn from it. Me ò bẹ́ẹ̀ o in sọ pé dákun. No, I will use that word for you. No. Àwọn utterances tó ń jáde lọ́dọ̀ àwọn tó ń sọ pé they are already your clients. It's a kind of a word you pay lágbájá. Mo ń sọ kíní kan fún ẹ̀yin èèyàn. Tí ẹ bá rí èèyàn tó bá pa irọ́ kan fún yín, ẹ má jẹ́ kó bá ẹ̀yin níjọ́ tẹ́ bá ti mọ̀ pé irọ́ ni, ó ti already pa 10 fúnra rẹ̀. Yóò ti pa, yóò pé eléyìí ò ṣe, yóò ti pa eléyìí ò ṣe, yóò ti pa.
èyí tó bá wá rí ilé yìí ọgbà tó bá ṣe déédé ara rẹ̀ ní ó pírẹsẹ̀ntì fún yín, èyí tó ṣe déédé ẹnu Abdulsalam láàrin rẹ̀ pẹ̀lú àwọn ọ̀gá rẹ̀ ló sọ jáde. Ẹ̀yin bàbá ní Raobita látòkè délẹ̀, nǹkan kan kò ní ṣẹ̀ ní ẹ̀mí yógùn. Gbogbo àwọn tó dó lórí òdodo nínú yín ọlọ́wọ́ ayọ́wọ́ láàrin Nabi Muhammad kò ní yọ ẹsẹ̀ wọn kúrò mẹ́. Àwọn tó sì ti kú díẹ̀ kà tó fún inú wọn a ò gbàdúrà pé gbogbo nǹkan ti fi ọjọ́ ayé wọn ṣe kọjá pé ọ̀rọ̀ tí ò tọrọ ní ó ba iṣẹ́ wọn jẹ́. Àwa ilé ní ìdáwà ń sọ Ọlọ́run lọ́gbọ́n jù, Ọlọ́run lọ́mọ jù, àmọ́ ibi tó ti wá sí tó bá jẹ́ pé a bá kùnà ni ó yẹ ká ti jábọ́ torí pé a ti pọ̀ Ọlọ́run sì ní káwà lẹ́lẹ́ni. Wassalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuh.